nǹkan márùn náà ni òkùnkùn létẹ̀sì nǹkan márùn tó wá jẹ́ òkùnkùn yìí ẹ̀yin yá wa nǹkan márùn náà nìmọ́lẹ̀ rẹ̀ òkùnkùn kan ó nímọ́lẹ̀ tiẹ̀ òkùnkùn kejì ó nímọ́lẹ̀ tiẹ̀ òkùnkùn kẹta ó nímọ́lẹ̀ tiẹ̀ kí ni òkùnkùn alákọ̀ọ́kọ́? azunubu. ẹ̀ṣẹ̀ òkùnkùn ni o bẹ́ẹ̀ bá wà láyé tí ẹ̀ṣẹ̀ ti pọ̀ dé gáyà kan òkùnkùn ní inú òkùnkùn ní ń gbé ayé ẹ̀ ti do òkùnkùn. àmọ́. làkọ́ndísá nàlìbílà dáwà mọ́ ní àlẹ́yà àbídúràmọ́ni fọ́rìnlẹ̀ àlẹ́mínà àbídúràmọ́ni fọ́rìnlẹ̀ àlẹ́mínà. bihakami wahasare wafiki kahayati zaburi ala sohifa kahayati zaburi ala sohifa fama bili mashirikin lahu nazirun ولا بالمغربين ولا بكوفة ولا بالمغربين ولا بكوفة فرامة ربنا أبدا عليه فكزو ربنا أبدا عليه فايفوس ربنا أبدا عليه بدل أيام ما قرأت صحيفة بدل أيام ما قرأت صحيفة Olanbiwonninu Ọlárẹ̀wájú àfáwá Olanbiwonninu Ọlárẹ̀wájú àfáwá kíkú máa pa wọ́n kàrún máa ṣe wọ́n láyéláyé kíkú máa pa wọ́n kàrún máa ṣe wọ́n. Allahumma salli ala nuril anwar. Ó ti dábẹ́. Allahumma salli ala sirril asrar. Amina. Allahumma salli ala tiryakil agyar. Allahumma salli ala miftahi babil yasar. Amina. Sayyidina Muhammad al-Mukhtar. Sallallahu alayhi wa sallam. Àwọn olóríire tí wọ́n bẹ ní kalẹ̀ òyìnbó Nabi dáadáa. Sallallahu alayhi wa sallam. Kò sẹ́ńtà torí ẹ̀kú ńlẹ́ tá a fi wá síbi tó ju ànábì lọ. Sallallahu alayhi wa sallam. Ànábì tá a wá torí ẹ̀ wà ń bí náà àtúnwárí kẹ́ òyìnbó ànábì sókè dáadáa. Alimutullah laysa lahu masilu. Akíngbadé. Wàhánà Muhammadani ma rasulu. Wàhánà Muhammadani ma rasulu. Ma Naija latest ọlọ́njọ́ mọ̀ dá sí. Àmín. Ẹ bá mi Yorùbá ní Muhammad kó lókè dáadáa sí. Sallallahu alayhi wa sallam. Mo kí kalẹ̀ àwọn àlùfáà á lókè ló pè wọ́n jẹ́. Alùsùnmùwì kọ̀wárí kọ́lé àzìmọ́ni. Láti ibi tí ó ti bẹ̀rẹ̀ débi tí àlùfáà wa Ọlọ́run kó jẹ́ kí a rí yẹn pẹ́. Amina. Àfáà wa àgbà tí bàbá mi mú kí yín. Àfáà wa tá a torí wọn wà láàyè yìí lára Nábì lónìí. Sallallahu alayhi wa sallam. Mo fi bàbá wa àlùfáà ńlá kí yín. Adamallahu hayatahu. Ọlọ́run má jẹ́ máa padà sí aburú láíláí. Amina. Àfáà kan ní asini ìlànà sí testabid kulubahumu. Asini ìlànà sí. Testabid kulubahumu.
fatola mastabadal ihsanu insana. fatola mastabadal ihsanu insana. Masulu insanu ihsana. fatola mastabadal ihsanu insana. Kéèyàn ó máa wá ẹ̀yọ́nú gbogbo ayé kiri. Kódà kò sóògùn rẹ̀ kò tún sí sísá rẹ̀. Asinihi lannasi. Ẹni tí ìsàlábàárù tó tún wá wẹ̀sẹ̀ àwúre ẹgbẹ́ yóò ru tírẹ́nì. Asinihi lannasi. Kò sí ní tó lè fi kó ayé já ju kọ́ da sáwọn èèyàn lọ. Asinihi lannasi. Da sẹ́ni tó da sí ọ, da sẹ́ni tí ò da sí ọ. Asinihi lannasi. Gbogbo ẹni bá ń da sí yàn má retí pé tó ń da sí òní ṣàbúrú fún ọ. Innal insana li rabbihi lakanud. Ọba tó dá wọn gan wọ́n máa ń jẹjú ẹ̀. Tàwa níwò èèyàn tó retí pé àwọn èèyàn ò ní jẹjú rẹ̀. Àsíní kí ló ń jẹ? Asinihi lannasi. Ó mọ̀ ṣe dáadáa tiẹ̀ fáwọn èèyàn fọlọ́hún. Wọ́n mọ̀ mórí tó bá wọn. Asinihi lannasi. Lẹ́ni tó sunkún wá bọ́ pé ọ̀rọ̀ òun ti dàrú. Tí wọ́n sì gbé tí wọ́n ní tó tí wọ́n gangan fà á là tó sì gbé fún tó sì tó da ẹ̀ sì ní rí wọn mọ́. Asinihi lannasi. Àfi káwọn àfáà mọ̀ wò bẹ̀ kí gbogbo àwọn àfáà mọ̀ ṣe tiwọn fọlọ́hún pé a ṣe tiwa káyé ọmọ wa lè bá a da. Asinihi lannasi. Àwọn èèyàn ni wọ́n ya láìmoore jù nú ẹ̀dá Ọlọ́run. Wọ́n da rárá sọ́ba àwọn gangan tó wá léèyàn. Asinihi lannasi. Àfáà ní ṣe dáadáa sáwọn èèyàn. Testabili qulubahum. Ohun téèyàn lè fi rarú àwa yìí kì í ṣowó. Ayakumullah. Torí owó tó bá fẹ́ fi rà wá náà ọ̀nà wo ló ń gbà fún wa. Ẹlòmíì fẹ́ fún wa lówó o ti kọ́kọ́ kàn án lábùkù. Àfáà owó tí mo fẹ́ fún yín yẹn jórí yín ó pé o. O ti lárúkọ mọ́ yín lórí. Lórí 20 bay. Àfáà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run owó yìí ẹ jọ̀ọ́ ẹ mọ̀ tẹ́ fi ṣe láyé o kí n 20 bay fẹ́ rà. Oragun asin kilomita. Asinihi lannasi. Ó sórí ìrakíngbadé. Testabili qulubahum. 20,000 tó ṣe passport. Ayakumullah. Mo ní tó ń ṣe passport ń sìn. Passport tí mo fi lọ múra méjì tí mo lọ wàláhì àfáà ẹgbẹ́ mi ló fún mi lówó ẹ̀. Àwọn èèyàn máa ń sọ pé ẹ̀yin lágbájá yìí bó ló ṣe á mú yín lẹ́rú báwọn. Wọ́n lẹ́ni tó ra ẹni tó ṣe passport fún mi. Ló fi já sí pé gbogbo àwọn ọmọ ènìyàn ẹja dórí tiwa náà ó pé ẹlòmíràn tó yẹ lórí ibú lọ́dọ̀ àfáà rẹ̀ wọ́n kọ́ ni. Ayakumullah. Ẹ ọmọ kí ó tí wọ́n sọ fún pé ó rí pé wọ́n náà ní potential ju àfáà rẹ̀ lọ ọ̀ ní wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ ni. Ó rí pé wọ́n lẹ̀mí ẹ̀ ni tó bá kúrò mẹ́sì yóò mọ̀ lára mọ̀ sí anyhow tó bá ti wá di wàhálà kí wọ́n á pè é jókòó pé kí ló fẹ́ kó wá nìkan báyìí ni mo fẹ́. Àfáà tó ń gan ò tí ì gba mílíọ̀nù náà wá ìdarí farabalẹ̀ olùfẹ́ mọ̀ gba sálárì mílíọ̀nù náà kan lọ́wọ́ àfáà tó ń gan ìgbà rí. Oníkálukú ó lọ dáa tó bá fẹ́ káwọn èèyàn ó mọ̀ sìn ọ́ káwọn èèyàn ó sọ ọ́ di ọba lọ dáa sí wọn ni. Béèyàn òkúkú dáná tẹ́lẹ̀ yóò ní fáǹsì kéèyàn mọ̀ fojoojúmọ́ dáná fáwọn èèyàn nínú ayé yóò lọ ta yóò ní akéwèjẹ kò tún ṣe dáa tó kókó tó àmọ́ fojoojúmọ́ lẹ́kọ̀ọ́ sọ́jà ó tún lọ́rẹ̀ẹ́ ọmọ tó nà yẹ táwọn èèyàn tún sọ̀pọ̀tì ẹ̀ ọmọ fọ́ yẹ létí ẹ̀yìn kan tó wà lọ ń bá pé wàhálà yà rẹ̀ gan pọ̀ ó dà báwọn wọ́n wọ̀ọ́rì àbẹ̀ náà ni ló fi mọ̀ páyé yìí kò balance lẹ́yìn kó wá kọ́lọ́hún ó yọ́nú sí ọ lẹ́yìn yọ́nú Ọlọ́hun wọ́n tún dààmú mọ́ èèyàn ò lè rí yọ́nú àwọn èèyàn tán afáwọ̀ àgbà asinihi lannasi. Asinihi lannasi. Testabili qulubahum. Kò dìgbà tí a bá tó ní àjọṣepọ̀ tó wà mọ̀tí kó tó lè ṣe dáadáa fún wa. Ẹni tó rí dáadáa ṣe jù akéwèjẹ ẹni tó rí dáadáa ṣe jù fún yàn láyé òun lẹni tó ṣe dáadáa fẹ́ni tí ò lágbára àti san. Ṣùgbọ́n ẹni tó ṣe dáadáa fún tó mọ̀ pé mo ní ti ń gbà padà lọ́wọ́ rẹ̀ ó ṣe dáadáa o ẹni tí ò ní kankan tó gbà ni kò ṣe dáadáa fún. Asinihi lannasi. Àfáwà ìdára Markaz wọ́n ròyìn yín gan èmi náà tún wá bá yín bẹ́ẹ̀ bá a ti ṣe dé ẹ ti jẹ́wọ́ fún wa pé ẹ dá léèyàn
Iyakumullah. pẹ̀lú gbogbo ọlá àti jàlálà tẹ ní tẹ pé chamber yín láti wá bá yín tẹ́ ti rán àwọn èèyàn sí a ẹni ká fún ọmọ lọ ná ẹ lọ fi wọ́n sí iwájú tábẹ̀ yẹn ẹ kó mi fún wọn. Iyakumullah. mo jẹun wọn tún sáfù mi pẹ̀lú ẹran kan bàbá tún gbẹ ẹran sí fún mi. Wallahi. farabalẹ̀ pé èmi married man wọ́n fẹ́ ẹran kan sáfù mi mo ti rò pé àwọn sáfà yẹn wọ́n dáràn ṣùgbọ́n ẹ ti wá tètè bá wọn tán ràn bàbá ní ẹ fẹ́ ẹran kan sí fún fọ́nrìn married man ni. Asini ilanasi. Testabidi Kuluba. ẹ wo bí akéwèjẹ ẹ da sáwọn èèyàn làwọn yóò fi mọ sẹrú sí yín ìwọ kọ́ ló sọ fún aká pọ́n lé ṣiṣẹ́ tá a fi pọ́n lé ni wùwà tá a fi pọ́n lé ìwọ kọ́ ló mọ sọ pé èèyàn ọmọ báyìí ni mí kò ní da fún wa àti dádì ẹ kọ́ wa ń kéwù ni. ẹ mọ dádì mi ni ta ni dádì ẹ ṣé dádì ẹ ló ralẹ̀ fún dádì mi tó fi kọ́lé tí wọ́n bí wa sí ni. ẹ da sáwọn èèyàn ẹ̀yin kọ́ lẹ́ẹ̀mọ́ sọ fún wọn pé ẹ lágbájá ẹ sọ yẹ kó wa mọ̀ ṣe báyẹn sí mi ìwọ dá a sí tí o bá ní ṣe dáadáa sí ẹ gbogbo ẹni tí ó bá sì ṣàìdá sí wa náà ẹja tún ṣe dáadáa sí bá Nábì ṣe fi kọ́ wa nù. Sallallahu alayhi wa sallam. gbogbo àwọn wá àṣẹ ẹni bá rí mi ní máa rí yẹn ẹni tí wọ́n bá ń bọ̀ kì í sọ bẹ́ẹ̀. Iyakumullah. wọ́n tó ẹni tí wọ́n ń bọ̀ kì í sọ bẹ́ẹ̀ wọ́n tó ń polówó ní gànámù ẹni tó ní 20 million lákàntì ológọ̀ wọ́n tó ní 2 billion lákàntì lẹ́ni tó ní 20 million lákàntì gọ̀ ta ló gọ̀ náà yìí méjèèjì. Asini ilanasi. ó ti má wọn ọ̀dọ́ àfàlà gànámù mi ti dàfà mọ́lì gànámù dàfà mọ́lì tó sì dàfà lẹ́tọ́ fi jẹun nílé lù pípa yìí ẹ̀ ti bàjẹ́. Asini ilanasi. ẹni tó gbọ́n tó lówó sí ọ̀nà tó ọgbọ́n tó fi tí 2 million fi di 20 million bá mi tí 2 million fi di 20 million kẹ́nìkan wá ní olówó kankan ò gọ́ ohun tí wọ́n ń bá lọ́dọ̀ yín ọlọ́mọ mú kúrò ń bẹ̀ láéláé. Amina. ohun tí wọ́n ń wá sọ́dọ̀ yín tí wọ́n ń bá ń bẹ̀ bàbá ọlọ́mọ mú kúrò ń bẹ̀ láéláé. Amina. Testabidi kulubahumu. Testabidi kulubahumu. Fatola gili. Fatola mastabadali insanu insana. Fatola mastabadali insanu insana. nígbà tí dáadáa rẹ bá ṣe ń bẹ nínú ayé àwọn èèyàn wọ́n mọ̀ sẹ́rù rẹ lọ ni. Ọlọ́run kó jẹ́ àárín yín pẹ́. Àmín. mo kí àwọn ìyá wa mo àwọn èèyàn olóyè mo kí àwọn àlùfáà wa bàbá wa kéwèjẹ àti àwọn tí wọ́n jọ jókòó ọlọ́mọdé ó bàjẹ́ fún yín láéláé. Àmín. olórí ọ̀dọ́ gbogbo Agége Ọlọ́run jẹ́ ó mọ̀ dá sí. Àmín. wọ́n máa fi hàn jó lórí ọ̀dọ́ ó ní mọ́lì ni. Iyakumullah. ibi tí owó bá wà kí làákàyè wa lóun wà ń bẹ̀. ọkọ. àwọn èèyàn láwọn lówó ìwọ ló ní làákàyè ọ lọ jókòó sẹ́yìn àmọ́ tí wọn náà bá lówó tó tún wá ní làákàyè ọjọ́gá àwọn tó lówó tí wọ́n ní olórí ọ̀dọ́ ọlọ́njọ́ mọ̀ dá sí. Àmín. gbogbo ẹ̀yin bàbá wa ni mo kí àwọn àfáà ní nǹkan márùn náà lòkùnkùn mọ́lánà nǹkan márùn náà ní òkùnkùn létẹ́sì nǹkan márùn tó wá jẹ́ òkùnkùn yìí ẹ̀yin yá wa nǹkan márùn náà nìmọ́lẹ̀ rẹ̀ òkùnkùn kan ó nímọ́lẹ̀ tiẹ̀ òkùnkùn kejì ó nímọ́lẹ̀ tiẹ̀ òkùnkùn kẹta ó nímọ́lẹ̀ tiẹ̀ kí ni òkùnkùn alákọ̀ọ́kọ́? azunubu. ẹ̀ṣẹ̀ òkùnkùn ni o bẹ́ẹ̀ bá wà láyé tí ẹ̀ṣẹ̀ ti pọ̀ dé gáyà kan òkùnkùn ní inú òkùnkùn ní ń gbé ayé ẹ̀ ti do òkùnkùn àmọ́ kò wá sẹ́ni tí ó wà láyé tí ò ní dẹ́ṣẹ̀ bọ́lọ̀ sì dá wa nìyẹn lọ́lọ́run gan fi sọra rẹ̀ ní gàfárù ó sọra rẹ̀ ní tàwáàbù ó sọra rẹ̀ ní àfúwù ó sọra rẹ̀ ní gọ̀fúrù ó sọra rẹ̀ ní rọ̀hímù ó ti mọ̀ ń pa wáyé wá dáràn ni àmọ́ òun nìkan náà lòun lè bá wa tán ọ̀ràn wa àmọ́ gbogbo ẹni bá mọ̀ ń dẹ́ṣẹ̀ láyé tẹ́ṣẹ̀ yẹn wá ń pọ̀ tó ti ń kún tó ń kún òkùnkùn ayé ro wà pọ̀ gan-an àmọ́ nǹkan yẹn kan ló lè sọ òkùnkùn yẹn dì mọ́lẹ̀ kí ni. wasirajuha at-tawba. ìmọ́lẹ̀ tó fi pa iná òkùnkùn ẹ̀ṣẹ̀ ẹnu ayé rẹ̀
òun náà ni àtàwùbà gbogbo ẹni tí ń bẹ níbí kò sẹ́ni tí èdèṣẹ̀ nù wa kò sí tábà ní àmọ́ kálẹ̀ nísìnyí ó mú tiẹ̀ àti àwọn àfáà tí wọ́n ń ta sporty bet àwọn àfáà tí wọ́n ń gbó olóṣó wa lóyún fún ọ ó lóyún wọn á lọ ya scanning wọn lọkùnrin ni ìwò sí ìbọkùnrin rí ó lọ gba lífà rẹ lọ́dọ̀ olóṣó olórí ibú àfáà. azunubu zulimatu wasirajuha bàbá akéwèjẹ gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ kò sẹ́ni tó mọ̀ kẹ́nìkan mọ̀ bu ẹnìkan tí àṣírí ẹ̀ṣẹ̀ nìkan bá tú ọlọ́run ló bo tiẹ̀ ó lè tú. akéwèjẹ gbogbo ń ta wa ń pè lẹ́ṣẹ̀ láyé yẹn òkùnkùn ni wasirajuha àtàwùbà ohun tí ó wà jẹ́ kí òkùnkùn ayé wa ẹ̀ṣẹ̀ yẹn kó di ìmọ́lẹ̀ òun náà ní ká máa túbà ní gbogbo ìgbà gbogbo ẹni tí ń bẹ níbi sọ pé astaghfirullah ẹni bá ti mọ́ wájú ọlọ́run tí ò dáràn rí ni kó má wí sọ pé astaghfirullah wíbẹ̀ lẹ́ẹ̀kan sí kó parí síbẹ̀ kí ni òkùnkùn ẹlẹ́ẹ̀kejì àfáà yìí alikọ́búrú sáré òkùnkùn tó tiẹ̀ tóun ò sí òkè àfáà àgbà sáré tẹ́rí yẹn òkùnkùn ní òkùnkùn bírímù ní o àfáà kan ní òun ò bẹ̀rù kankan òun ò bẹ̀rù ikú àmọ́ nǹkan tóun bẹ̀rù lẹ́yìn ikú ni àkọ́kọ́ oorun tóun sùn nù sáré àdásùn ni yàrá tí ò ní wíńdò tí ò ní lẹ́kùn yàrá tí ò sí pé mo fẹ́ yan lọ mo fẹ́ yan bọ̀ tó bá ti rì ọmọ bẹ́ẹ̀ báyìí táwọn aráalé yín bá tún wá rojú wọn tún ní gbẹ́sàárè yẹn ní sáìsì ẹ̀ wọ́n wàá wọ ọrùn rẹ báyìí wọ́n sì wọ́ ti Mohbad wọ́n ṣe ọmọ yẹn lọ́rùn ni sáyé tí wọ́n lé nìyẹn gbogbo ń tó rà láyé kó tó di pé ó kú nísìn ó di tẹni ẹlẹ́ni bàbá ẹ̀ ní kọ́kọ́ wọṣẹ́ tiẹ̀ ibi tẹ́lómi ti sori burúkú láyé àkọ́kọ́ òun làwọn tó bí ẹlòmí ò rẹ́ ni re bí ọlá pé dàgbà ni ìwọ dàgbà tán dáadáa kó gòrè ó bẹ̀rẹ̀ ọmọ pé ò lóbi ọmọ àwọn wa tí wọ́n ń darí ètò àfàgbà ni wọ́n èèyàn ńlá aláàjì ọlọ́mọdé ó bàjẹ́ láéláé alikọ́búrú sáré torí yẹn òkùnkùn ni o òkùnkùn tààrà ni kí ni ìmọ́lẹ̀ tí. wasirajuha as-salatu. alikọ́búrú zulimatu wasirajuha as-salatu. gbogbo sẹ́ni ọlọ́run lè má tètè béèrè ìṣirò rẹ̀ lọ́wọ́ wa yọ́n tó bá ti wọnú sáré báyìí irun ni wọ́n kọ́ fi ṣírò rẹ̀. káàfà kan wá lóhùn gbẹrun irun jọpálí indomie. ó sún mi mọ́nàkà yìí. èmi ń sọ Tìjàníyà lèmi tó dẹ̀ yanjú dáadáa ọmọ olùkọ́ àgbàdo tún lèmi nílùú wo mo dá súnà papọ̀ mọ́ súfì ni o ò lè gbẹ́nu mi sọ́n lójú ọ̀nà yẹn ṣé o Tìjàní ò sọ pàṣẹ látù kankan gbẹrun wọ́n parọ́ mọ́ wọn ni ṣègbà táwa náà mú ọ̀rọ̀ kan jáde pé àwọn àfáà tiyín náà wọ́n sọ̀rọ̀ kan tí ò da ẹ̀yin náà sọ pé wọ́n lọ kọ tírà yẹn lẹ́yìn wọn ni wọ́n kọ tí ṣé o Tìjàní náà ni ṣé o Tìjàní náà ti sọ fún wa pé gbogbo ń tẹ́ bá ti bá lójú ọ̀nà súfì tó bá ti takò súnà kì í ṣe tẹ́mi Tìjàní sọ kí lẹ tún wá fẹ́ gbọ́ lẹ́yìn yẹn yẹlímà kí ló tún fẹ́ lẹ́yìn yẹn bọ́ sínú fatiwa ẹ̀há náà ó bọ́ sínú fatiwa àrùn ó mọ̀ kọ́ àwọn yẹn ní kọ́bùlé àti bàdí ọ̀rọ̀ mọ́lúdì ló sàrànjú lé lórí kíní kan mọ́lúdì ṣé ó Tìjàní ṣe báyìí ṣé ó Tìjàní ṣe báyìí àwọn onísúfì la sọ yìí ṣé òwú kankan ò gbérun àsàlátù kankan ò gbérun onísúfì ni wá tá a dẹ̀ ń kírun tààrà ẹni tí ò kírun àmọ́ rí báyìí ó wojú àwọn àfáà tí wọ́n ń bẹ níbí ni wò mọ́lẹ̀ lójú wọn ẹni tí èkírun àmọ́ ní mọ́lẹ̀ lójú ni ológun wo ní bẹ níbí nsìn àfáà làwọn eléyìí tí wọ́n yanjú tààrà kẹ́nìyàn kan mọ̀ sọ wọ́n pé àwọn onísúfì yẹn kírun o ẹ̀yin alásàlátù náà ẹ mọ̀ kírun gan kò sí tó burú nìkan wà lọ́jà látàárọ̀ táyé irun ò bá yọ sán lálẹ́ sáà ti rí pé o kí pé kọ́ ọmọ sàn yẹn kọ́ ọmọ sànún lálẹ́ ó sàn ju kọ́ ọmọ kì rárá lọ alikọ́búrú sáré tí gbogbo owó wọ̀ tèmi ó wọ̀ tí wọ́n náà ó wọ̀ wàlá ìṣta àlìfáàsúmà àlìfẹ́yìn bàdáhà kó o lo 1000 years kọ́ àwọn babaláwo rẹ̀ tó wá sóògùn fún ọ kó tó wá lo 2000 years kó jẹ́ 3000 láàbùdàmì ìyàwó mi tẹ̀síìrò ilẹ̀ ọjọ́ kan wọnú sáré ni kò sí ẹni tó mórí bọ́ mbẹ́ tó bá jẹ́ pé a mórí bọ́ ni kò yẹ kí ṣáà dá mo tiẹ̀ kú rárá níbi tí wọ́n ń sàǹfààní fáyédé ó yẹ kọ́ lọ́n dá wọn sí ni bàbá alájí àgbà àti sùúrù àti mímọ́ àti jẹ́ni ọlọ́run wọn kò yẹ kí wọ́n fi kú ẹni tó dájú gbogbo ayé lọ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run tó pọ̀ rẹ̀
wọn kálukú náà mọ retí kú o ṣùgbọ́n àní kú báyìí. Amina. torí mi ṣe mari ní ndẹ̀tí bíbèjì tí mo sọ yẹn. Bẹ́ẹ̀ni. so mo fẹ́ bíbèjì kí n dẹ̀ tọ́ wọn dáadáa kàn dé hafizu káwọn náà dáa fa. Kẹ́sì fẹ́ sí. alikọ́bùrù zolimatu sórí sàárè tá a wọ̀ yẹn olórí ọ̀dọ́ òkùnkùn ní o. wasirajuha as-salat. ìmọ́lẹ̀ tí ó wàá tàn sí ọ̀nù sàárè tí ó jẹ́ kókùnkùn yẹn ó parẹ́ òun náà ni ọkọ mọ́ kírun dáadáa. ẹni tí sàárà rẹ̀ bá pọ̀ ẹni tí náfìlà rẹ̀ bá pọ̀ àmọ́ ọ̀ràn yàn ó mójútó ó fo ní gbogbo ẹ̀. Yakumullah. ìyàwó ẹja ẹ mójútó òrùn gan ìyá tí ń na wọn pọ̀ mọ́ òkèrùn àsìkò òrùn tó ìwọ sì na sẹ́lẹ̀. torí dú. àwọn anímọ̀ ìmí ẹ wá ń nà mí ẹ wá ní kí n lọ kírun ẹ̀yin wá ń wo fíìmù mọ̀ mi sọ wá da bẹ́ẹ̀ wá ní gbẹ́nu sọ́hùn wọ́n sọ fọmọ bẹ́ẹ̀ wọ́n sọ fọmọ náà nìyẹn pé tí wọ́n náà bá ti dàgbà bẹ́ẹ̀ mọ̀ ọ̀nà ọmọ kó mọ kí ni wọ́n mọ̀ kì í. òṣèré ń bi àsàlátù tá ń lọ tí a kírun àwọn yẹn lásàlátù ilé ń kírun mo yàn ni tọ́sí àwọn yẹn bá ti wá sóde àfa àwa àfa lásàlátù báyìí wọ́n sàmọ́ náà kí wa pẹ̀lú òrùn ni àwa ń kírun. à ń kírun ta ni ó tiẹ̀ lọ mọ́kà tí ò ní kírun wọ́n bá ti wá pè sóde àwọn àyà lásàlátù ẹ̀ á mọ̀ sọ̀rọ̀ ọ̀run ìwọ kí gan kó tó wá nǹkan tó sùn ọ́ lásùnbà má dàkọ̀ àfa yẹn o kí lẹ́ lẹ́ẹ̀kẹta. àsìrọ́ọ̀tù òkè àsìrátì tí wọ́n ní gbogbo ogun tí wọ́n ní máa ń yọ̀ bí ikún akéwèjẹ wọ́n ní òkè yẹn àfẹ́ni ọlọ́run bá yọ́nú sí ní ó kọjá ń bẹ̀ láyọ̀ ibẹ̀ máa ń yọ̀ bí ikún ni wọ́n ní abẹ́ rẹ̀ ní gbogbo iná méjèèjì ayé wà gbogbo iná méjèèjì tọ́lọ́run sọ wọ́n níbẹ̀ abẹ́ rẹ̀ ló wà tọ́nkálùkù bá ti wá ń kọjá ń bẹ̀ á máa yọ̀ nǹkan yọ̀ kan náà ni ó là wá tá à ní fi yọ̀ sínú ẹ̀ kí ni ìmọ́lẹ̀ òkùnkùn sọ̀rọ̀ wasirajuha al-yaqinu. sìrọ́jù òkè àsìrátì ìmọ́lẹ̀ tí ó tàn sí wa lókè àsìrátì ńjọ́ náà òun náà ni àlì tá à ní fi yọ̀ sínú ná tá à ní fi yọ̀ ṣubú òun náà ni àlìyẹ̀kín òun ni kéèyàn mọ ọlọ́run tán kéèyàn dá ọlọ́run mọ̀ gbogbo ntọ́lọ́run ní á jìnà sí kéèyàn ó jìnà sí gbogbo ntọ́lọ́run ní á jìnà sí tí wọ́n mú láàyò yẹn òun ni ó ba yé ẹjẹ́ lọ́gán ọ yọ sínú náà yẹn kó dẹ̀ ní tí ì bá kírun náà yóò yọ ọbẹ̀ iná sàkárù lòun tiẹ̀ wọ̀ ẹ̀rí tá a fi mọ̀ pé gbogbo ẹni tí ì bá kírun láyé iná sàkárù ni ó wọ̀ inú súrátù lẹ̀ ṣé kọ́sọ̀sì kọ́ ni ó ní mọ́ sàlákà kún fi sàkárì ó ní lámìnà kún mínàlì mùsọ̀lìnà wọ́n bi wọ́n léèrè pé kí ló sun yín dénú náà sàkárù ó ní lámìnà kún mínàlì mùsọ̀lìnà ó ní àwọn tí ń bẹ láyàwó kírun ni àfi bára wa nù náà sàkárù ọlọ́run mọ̀jà bára wa nù náà. Amina. àṣírọ́tì òkè àṣírọ́tì tí wọ́n ní agùn ní dọ́ọ̀lì kìámọ̀ òkùnkùn ní o àmọ́ tí ó tàn mọ́lẹ̀ sí tá à ní fi jábọ́ tá à ní fi yọ̀ ńbẹ̀ ó náà nàlẹ́ yẹ kéèn ẹja sílọ̀n gan tààrà ẹja dọ̀rẹ́ ọlọ́run ẹja dọ́lọ́ mọ̀ kí ni ẹlẹ́ẹ̀kẹrin. al-akhirah. al-akhirah ìgbẹ̀yìn tí ń ṣe dọ́ọ̀lì kìámọ̀ kò sẹ́ni tó mọ̀ o ìjókòó ilé tá bẹ̀rẹ̀ yìí ohun tí ó gbẹ̀yìn ẹ̀ dáadáa ni. Àmín. ṣùgbọ́n ìgbẹ̀yìn tá à ń sọ yẹn kò sẹ́ni tó mọ̀ gbẹ̀yìn òkùnkùn ní torí kò yí ẹnì kankan àmọ́ kí ni mọ́lẹ̀ rẹ̀. wasirajuha al-amalu salihu. kò sí nǹkan kan tí ó fi rí ìgbẹ̀yìn lọ́dọ̀ ọlọ́run dáadáa ju kó o ṣe dáadáa lọ ṣe pé dáadáa náà la fi ọkọ̀ wọlé òun náà mo tún padà sí i ṣe dáadáa sáwọn ará ilé rẹ̀ wàzílì kùrùbá wálé yàtàmá wálé masakin àwọn aláìní àwọn ọmọ òrukàn ẹ ṣe dáadáa sí wọn ìwọ ò ṣe sàárà rẹ àfikún jẹ́ pọ̀ lálàbú àfikún lálàkú lọ́mọ tó pẹran tí ẹ̀ dá pẹran fáwọn ará àdúgbò rí pé mo fẹ́ pẹran ẹ jẹ́ kí wọ́n jẹun ilé yàgẹ̀ yẹn pa àfi tó ọba lálàkú àwọn àfa tuntun lọ bá pọ̀ lálàkú wọ́n lọ́ọ́ pẹran ọtún gba tẹran lọ lé olórí burúkú èèyàn ọtún ní ẹ bá ń gbé tan méjì wọ́n bẹ̀ eré kú o tún gba tán kú lọ lé ó kú náà ni kí ló parí àfa. almizanu gbogbo wa la ṣèṣirò iṣẹ́ wájú ọlọ́run òṣùwọ̀n wíwọ̀n iṣẹ́ wa òkùnkùn ní torí gbogbo àná kan kírun ní àmọ́ ìtọ́lọ́run gbà àfa kan ló fẹ́ kírun fọ́dún kan wọ́n ti fẹ́ mọ bóyá ọlọ́run ń gbà tó bá ti wá kírun àsùbá tán yóò lọ jòkúta sínú drum kan
ogun táwọn afábá rẹ̀ ti ń sọ ń sìn lẹ́ mọ́ ń pè ní rọ́ fíìmù lẹ́ mọ́ ń pè gbogbo ẹ̀ táwọn afábá ti sọ ìtàn kan àwọn yẹn mọ̀ pé múlẹ̀ gbogbo nǹkan ni irọ́ lọ́dọ̀ ti yín ẹ̀ nílà káyé online gbogbo nǹkan ni irọ́ ọlọ́run wá dàbí lágàtàbù ni ọlọ́run jó ní fíìmù mo ń sọ fẹ́ nìkan ń jó ni bàbá mo ní tẹ́nìkan bá sọ sórí ayé ẹ̀ fún ẹ ẹ̀rù á bẹ̀ sórí ayé àwọn kan ó jọ fíìmù tìrìkì ni ọ̀rẹ́ wa kan bẹ kò sùn orí bẹ́ẹ̀dì rí tó bá sùn lálẹ́ báyìí yóò ba rẹ̀ ń takílẹ̀ tó mọ́ ni ọdún kẹta rèé tó ti ń kojú àdánwò yẹn ọ̀rẹ́ wa ní níjọ́ tó kọ́kọ́ sọ mo yín mú ni níjọ́ tí mo wá lọ sùn tí tó dilẹ̀ mọ́ tí mo wọ ẹgbẹ́ tí mi ìrọ́ rẹ̀ wá mo sílẹ̀kùn tábà mo bá ń tagbala sa ni mo ní ṣéwù ẹ wọlé bàbá ọba tí ò ní ẹ kú kílẹ̀ tó mọ́ ẹ ṣáà wọlé táwọn kan bá sọ àdánwò tọ́lọ́run fi ń kàn wọ́n fún ẹ wàá rò pé ọ̀rọ̀ fíìmù ni mo sọ pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ táàfà kan bá sọ̀rọ̀ kan tó bá jọ fíìmù kìkì ẹ̀kọ́ ọbẹ̀ ni ó mú yé mo parọ́ pé irọ́ ni ẹnìkan sọ̀tàn kan jó ni wọ́n ní ẹsẹ́ nìyẹn tó wá wá lóà ṣé kò kírun ni ṣé kò lọ kí jímọ̀ ni àwọn èèyàn tó wọn bá sà ti gba tiẹ̀ wọ́n sà máa wá excuse tó fi máa nọ́ọ̀kì ẹni lóòfin gbọ́dọ̀ tẹ́ àwọn èèyàn lọ́rùn wá sí táwọn sẹ́sìn kò tẹ́ lómi lọ́rùn tó rà ti sọ̀rọ̀ ọ̀run ṣùgbọ́n bá tó ni wọ́n sà ti tẹ́ òun lọ́rùn ó dẹ̀ ti táwọn àáfàá gidi lọ́rùn. èyí tó parí ẹ̀ ní ìsọ̀kalẹ̀ rẹ̀ alimizanu akíwọlé àwọn bàbá wa ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún wọn láéláé. àmì wàsírọ̀ juha la ilaha illallah wàsírọ̀. akíwọlé àwọn bàbá wa gbà kí ni ẹlẹ́ẹ̀karùn ká máa lọ akíwèjẹ. wàsírọ̀ juha la ilaha illallah. bàbá gbogbo àsìkárù tá a gbáyé ṣe àti náfìlà àtọ̀ranyàn àtẹ̀yẹ tí wọ́n tún mú mọ́ tó jẹ́ pé láàdá wà ń bẹ̀ tàbí ìtò mú mọ́ tí ò sí láàdá ń bẹ̀ torí wọ́n ní mólúdì láà ń ṣe ń sìn àwọn kan ní ò sí láàdá ń bẹ̀ àwa ò dẹ̀ ṣe mólúdì nítorí owó ẹ wo bíi wọ́n ti pa màálù ẹ wo gbóhùn decoration yìí èló lẹ fẹ́ pa mí tó káyé tẹ ná a ṣe mólúdì ká payé tá a ná ẹ àmọ́ parí wọ́n ṣe mólúdì nítorí owó ìwọ ni wọ́n fi dá sí. conference tẹ́yìn ṣe ń kọ́ ẹ mọ̀jẹ̀ àtún nǹkan o. àbí conference tẹ́yìn gba registration lórí ẹ̀ ọlọ́run jẹ́ bàbá wa pẹ́. alimizanu òṣùwọ̀n ṣe gbogbo iṣẹ́ tá a bá gbélé ayé ṣe àtàwọn àsìkárù wa àtàwọn àsàràrù tá a bá sà láyé òkùnkùn ní tora àmọ́ ìtọ́lọ́run gbà ń bẹ́ àmọ́ bó ṣe rí àmọ́ nǹkan ọ̀kan ló dájú nínú gbogbo iṣẹ́ tá a bá ṣe tó jẹ́ ìmọ́lẹ̀ ona ni la ilaha illallah ọlọ́run gan òfin gbólóhùn yẹn ṣeré àwọn afa sọ lóko tó pọ̀ wọ́n tún pè ní kalimatun musharrafa gbólóhùn tó lápọnlé jù gbogbo ẹni tí ó bá ní dẹni ẹ̀ tẹ́ńbí tẹ́wọ̀ rẹ méjèèjì báyìí. ẹ jẹ́ àtẹ́wọ̀ wa méjèèjì. tẹ́wọ̀ rẹ sọ́lọ̀ ń báyìí. ní wí o ní wí tẹ̀lé mi àjọ wí ni la ilaha illallah mọ́kànlá láwì lórí ìjókòó ni mi ní gbé ẹnìkan kan dìde. báwọn jẹjà jẹjà o ọdún tí mo táwọn bá wá bí mọ́tò 12 gbé wa tó dẹ̀ jẹ́ ti wa ìwọ jẹjà ń ti parí ilé gan ẹ ti wá ẹ wá sí Ìlọrin tájọ sí ilé àtújọ sí mọ́sálásí ẹ̀yin náà ti pè wá fún òde mi kó tó dìgbà yẹn ìyàwó mi kò ti bíbejì ìwọ jẹjà ń tiẹ̀ èmi ẹ bẹ́yàn ẹ dákun mọ́ jẹjà o jọ jẹjà o èmi kàn máa gbàdúrà Ọlọ́run ni ó gbà o jẹjà pẹ̀lú Ọlọ́run tẹ́wọ́ rẹ sọ́lọ́run àfẹni tí o bá ní ti ń palẹ́kùn àbẹ́ni tí o ní ti ń bèrè lọ́dọ̀ Ọlọ́run ló kù mú yọ̀ǹda rẹ àmọ́ tó bá jẹ́ pọ́lọ́run sì lè mọ gbọ́ bùkátà rẹ o sì gbà kó náà ni o ṣe tẹ́wọ́ sọ́lọ́run báyìí àjọ wí la ilaha illallah àjọ wí mọ́kànlá àwọn onílù yẹn sẹ́ẹ̀tì lẹ̀ á débẹ̀ nísìn kódà mo lè já ọ sọ́hùn ó bá àmọ́ àwálé mọ́ ìwọ lọ mọ́ ó yá tẹ́wọ́lẹ̀ báyìí tẹ́wọ́lẹ̀ àjọ wí la ilaha illallah mọ́kànlá lápapọ̀ láwí kò ṣòro wí gbólóhùn bá ṣe ní àwí ńsìn ẹlòmíì kò jọ lójú tí bá ní ọmọ wí ajákàjàkà ṣé gàjàkà bàkà sàkàlà yàwèrè yóò wá dún ní mọ́ àmọ́ ń tó rọrùn tó easy fún ẹ ó ti rò pé ṣe la ilaha illallah rárá o wọ́n lá àpéjọpọ̀ wa yìí gbogbo ẹni ó gbé bànújẹ́ débi ọlọ́mọdé ògbédélé mọ́. àmín. gbogbo ẹni tí ẹ̀mí rẹ̀ kún fún bùkátà tíwájú rẹ̀ kún fún ìnáwó Ọlọ́run dákun bá wa gbé gbogbo ẹ̀ṣẹ̀ sọ. àmín. àwa wí la ilaha illallah mọ́kànlá papọ̀ lẹ́ẹ̀kan náà gbogbo ẹni bá wa wí ká tó wí mọ́kànlá yẹn délẹ̀
tó bá jẹ́ pé lóòótọ́ ìmọ́lẹ̀ ní gbólóhùn yẹn Ọlọ́run ó tàn mọ́lẹ̀ sáyé ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Ó yá la ilaha illallah la ilaha illallah. Eh. La ilaha illallah. Ó di méjì. La ilaha illallah. Ó di mẹ́ta. La ilaha illallah. Ó di márùn-ún. La ilaha illallah. Ó di mẹ́fà. La ilaha illallah. Ó di méje. La ilaha illallah. Ó di mẹ́jọ. La ilaha illallah. Ó di mẹ́sàn-án. Ilaha illallah. Ó kọ ẹ̀yọ̀kan bá ń wí dáadáa la ilaha illallah. wí délẹ̀ Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallama. Ogun tó de mọ́lúdì náà mẹ́rin ni madihu wa'azu lukima àti duawu. Mọ́lúdì aráàfin mẹ́rin tó de náà nìyẹn. Tàbá ti wá dáwà mi mọ́lúdì wọ́n ti ṣe madihu fún wa bí èmi á tún ṣe kan nísìn tí a dé bẹ́ẹ̀ nísìn. A ti ṣe duawu náà kọ́ la ṣe yìí alukima àwa ti jẹun. Bàbá ti jẹsẹ̀ mọ́. Bàbá rẹ̀ jẹsẹ̀ mọ́. Ayyakumullah. Wọ́n tuntun gbé small shops wá àti mú mi. Bàbá ń sẹ̀ mọ́. Wàásù àti ṣe díẹ̀ bàbá tí ó ṣe yòókù ń bọ̀ abẹ́ ẹ̀kọ́ ni. Àti ṣe mọ́lúdì Ọlọ́run já sọ̀pọ̀ ọdún láyé ni. Àmín. Èyí tó kù tí mọ́lúdì ó fi pé ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní lárí tẹ́ wà ń bí ẹni náà tọ́lọ̀ ń bá fún yín dáadáa sí bí. Ẹni ó lorú bí ebi ò pa ẹ̀sìn tí ó dùn mọ́ nínú. Bàbá akéwèjẹ àti olórí ọ̀dọ́ ẹ máa bọ̀ ẹ máa mówó bọ̀ fún mi á fún mi ní owó ìní dákọ̀ yẹ kankan àwọn ìyá wa ọ̀yà kàlíkì ló wí ń tiẹ̀ ń tiẹ̀ àbáyé. kàlíkì ìsìsì kìrúkà yá bí lámú yá zal. akéwèjẹ ẹ̀yin nàjàre yẹ́sì kùlùbà. Ẹ fún mi lówó tínú mi ó dùn jàre. Mọ̀hábátà wà nàyìn máa. Owó tínú mi ó dùn. Owó tínú mi ó dùn eléyìí lẹ́yìn. Ọlọ́run fún àbákà. Ọlọ́run fún àbákà. Ọlọ́run fún àbákà. Ara o, èyí gba change iwájú tèmi. Ẹ mọ̀ sí irú ẹ mọ̀ lọ́n ti ń jàre. Ọ̀yá mọ̀ mú àdúrà bọ̀ bẹ́ẹ̀ yẹn ń tiẹ̀ jàre. Akéwì yẹn. Ọ̀yá àgbẹ̀ tá a bá jọ wí gbólóhùn la ilaha illallah mọ̀ mú àdúrà bọ̀. Fínú fún sí àsì. Àwọn ya ìfẹ́ràn àdúrà. Yá mọ̀ sàlákì tún. Ẹ̀jẹ̀ o, ẹsẹ̀ mi. Ìyá mi, ọlọ́run jáde kọ́ ẹ. Àmín ya Rabbi, àmín ya Rabbi, àmín. Bẹ́ẹ̀ni, Allahu akbar kabira, àmín ya Rabbi, àmín ya Rabbi. Rárá o. Sallu alayhi. Wa sallimu taslima. Ala al-Mustafa. Sallu wa inna salatahu. Ṣàgbélẹ̀ tí wọ́n darí láàmú. Kí wọ́n gbé lọ gan-an afárátún wa lọ́dún tí ń mọ̀. Àwọn dáadáa iṣu ń darí. Àìbò ni ló ń jẹ́ bẹ́ẹ̀. Àmánù mìnálẹ̀. Àfàtì wàlí kàtọ́ràtì. Ó dá sallu alayhi. Sálẹ̀mù tàṣílẹ̀mù. Sallu alayhi. Sálẹ̀mù tàṣílẹ̀mù. Rárá o, ó yá. Wọ́n máa lu kókó lo omele. Onílù yẹn gbádùn. Sallu alayhi. Sálẹ̀mù tàṣílẹ̀mù. Sallu alayhi. Abagbalagba. Allah kalige isizikiruka. Yasekele kolowa. Ya Sayyida. Bàbá ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Wà má kọ́ ọmọ ẹ̀sìn. Yá máa ń sàlákìtọ̀. Bàbá àgbàlagbà. Yé Sallu alayhi. Tó bá rí bẹ́ẹ̀ inna salata. Inna salata. Abagbalagba ayakumullah.
Inna sola. Inna solata. Baba àgbàlagbà. Inna solata. Fàágùn àbá yìí. Inna sola. Ẹ ṣeun bàbá mi. Tòṣìfì lè jàrọ́. Kọ̀dí kọ́ lárọ̀ bùkà. Sọ́lọ́ àlẹ́. Anábì jù bẹ́ẹ̀ lọ. Sọ́lọ́ àlẹ́. Ó dá yàwí yá limasaya. Mubaliga taya. Sọ́lí àlá Muhammad. Lèrò ṣèdè wálé àdáàlá. Ẹ ṣeun bàbá mi. Ànábì jù bẹ́ẹ̀ lọ. Ànábì jù bẹ́ẹ̀ lọ. Ànábì jù bẹ́ẹ̀ lọ. Bàbá mọ ìyá ànábì ni. Yé fi hùwì tàfán. Sẹ́límù àlàtàn. Tanálébé òbí tán. Àmúna wà má tàmánà. Yàwí yálé mọ̀sá. Mubaligata. Sọ́lì àlá. Ànábì jù bẹ́ẹ̀ lọ. Ànábì jù bẹ́ẹ̀ lọ. Ó ní mọ́jà bílí Islam. Wàlẹ̀ àmúni wà sálámì. Rọ̀ òfòlélé mọ̀sá. Kíni rọ̀ ìmúlélé àìta. Ó ní wọ́n ṣàlà náà sòrò. Sáwàlà náà sòfófá. Alámọ̀nà lé a. Bàbá wà lè ka ìran fèdè. Ya Rasulallah. Rasulallah. Sayyidil wujudi. Ya Rasulallah. Ya Habiballah. Rasulallah. Allahumma salli. Rasulallah. Rasulallah. Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam.